alábòsí àlọ alábòsí àkọlé alábòsí àbímọ àtúbọ̀tán alábòsí kò ní í dára. àwọn èsì alábòsí wọ́n ní ẹ̀fúnra rẹ̀ wé mọ̀ àwọn alábòsí rẹ̀ nẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n ṣọ̀rẹ́ wọ́n ti pé mẹ́ta mẹ́rin nú ọ̀rẹ́ wé mọ̀ fa àbòsí rẹ̀ dẹ̀ fún kọ́rẹ́ yẹn jọ kọ́rẹ́ bá ti ń jọ́ kan lọ ṣọ̀rẹ́ mọ́ o ó ti dùnrún ìmúrẹ́ o túwọ́ tọ́ni kejì rẹ̀ jọjọ́ rẹ̀ ẹ bá ti ń pé mẹ́ta mẹ́rin wọ́n ṣọ̀rẹ́ mọ́ o ṣọ̀rẹ́ ẹ̀mùlẹ̀ mọ́ o àti fọ kírọ̀ rẹ̀ ẹ̀mùlẹ̀ kí njọ orun rẹ̀ bá ti kọjá rẹ̀ ti jáde nẹ́rùn rẹ̀ ṣì ìmùlẹ̀ mọ́ o kó o bá mọ̀ ọ́ náṣírí kan gbérúkọ ààrẹ kó o bá mọ̀ ọ́ mọ̀ fọ ohun ọkàn gbé ẹnu nọ́kàn wéde sọ́ra tẹ́lẹ̀ owó ara rẹ̀ kó wúrà ògiri fúrárá ògiri á lọ kó o bá mọ̀ fọwọ́ náà kọ fọ̀rọ̀ lọ́kọ rẹ̀ kẹjọ dámọ̀ràn fọ̀rọ̀ lọ àwọn ọmọ rẹ̀ ọkọ rẹ̀ tó ń tan àwọn ọmọ rẹ̀ rọ̀rẹ́ rẹ̀ o tímọ́tímọ́ o kódà ṣọkùnrin rọ̀rọ̀ ìbọ̀wí aya rẹ̀ tó ń tan ọmọ rẹ̀ rọ̀rẹ́ tímọ́tímọ́ o rẹ̀ jọjọ́ rẹ̀ tímọ́tímọ́ èso rẹ̀ kàn níbọ̀ kan o alábòsí rọ̀wọ́n ròrò fọ ọ̀rẹ́ o alábòsí pátákó gbà rọ̀wọ́n ròrò fọ àwọn rí best friend mi èsì best friend kankan níbọ̀ kan ṣé wọ́n mú nú ọ̀rẹ́ rẹ̀ wọ́n mú nú best friend rẹ̀ rò pé ní best friend rẹ̀ máa tanra rẹ̀ o ọ̀rẹ́ gbọ́dọ̀ ju méjì lọ ọ̀rẹ́ bá ti ń ju méjì kan tí ń pe mẹ́ta mẹ́rin àbòsí tí ń wọ̀ ọ́ ṣọ́ra ṣe wọ́gbọ́n náà ṣọ́ra ṣe ò Ṣadé Alátìlẹ́yìn náà lórúkọ mi o èyí padà o ẹ tẹ̀lé mi lórí ìkànnì YouTube kẹ́ táìpù SAFAFRI SAF then Afri TV wàá bá mi lórí ìkànnì YouTube lórí Facebook ẹ lọ wo Ṣadé Alátìlẹ́yìn ẹ bá mi fọ́lò rẹ̀ ẹ fọ́lò Ṣadé Alátìlẹ́yìn àbọ̀rọ̀ rán sọ̀rọ̀ ọmọlúwàbí òkun bá dékù rẹ̀ àdòdìdì o ire o náyọ̀ o.